sọ kankan ṣé ẹ rí pé kà níyí ṣé ẹ rí pé kà níyí ẹ̀yin lẹ ní bàbá ló máa ṣe bàbá lọ́kàn ẹ sì campaign ní gbogbo òde tẹ́ ẹ bá lọ fídíò yìí ń bẹ àwọn èèyàn delete bẹ́ẹ̀ delete ẹ̀bí Facebook kò lè delete. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Kí náà pè ní imam tọ́jú aṣáájú lọ aṣáájú ẹ̀sìn ìmáàmù ni aṣáájú àwùjọ ìmáàmù ni aṣáájú ìlú ìmáàmù ni sí ẹni tó ń torí ẹ̀gbẹ́ kan tó ní sẹ́ǹsì tó ń rí sí bí èèyàn sọ gbọ́dọ̀ mú irú ìmọ̀ràn yẹn wá pé ẹni ọba ti sọ̀rọ̀ sí ààrẹ o wọ́n máa arrest irú ẹni bẹ́ẹ̀ ni so kí wá ní ìdájọ́ tó máa wà fún ààrẹ tó bá ṣàbòsí àwọn ọmọ ẹ̀yìn gbà yẹn o ẹ dákun máa ń tọ́ sọ̀rọ̀ yẹn ò ní sẹ́ǹsì o tó bá jẹ́ pé ó ní sẹ́ǹsì ni kò ní mẹ́ẹ̀kì irú suggestion yẹn o ẹ bá ń bí ohun gẹ́gẹ́ léèrè nígbà tó ń gan ò tí ì sí ní power tí ò tí ì sí nípò agbára àwọn ìjọba tí ń ṣe ìjọba láàkó tó ò tí ì sí ní power so wọn mẹ́ẹ̀kì ọ̀sọ̀rọ̀ against àwọn ìjọba yẹn Tinubu gẹ́gẹ́ fúnra rẹ̀ tó wà lórí ààrẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ó tó ní ọgbà ìjọba so gẹ́gẹ́ ò tí ì condemn àwọn ìjọba kan rí so àkàrà wa dénú àkàrà ó dórí akáyé ó dégun àkàrà ó dẹnu. owó tá a gbà rẹ̀ ẹ má bọ̀ wá ká àwọn tó lọ́wọ́ ló ṣubú tọmọtọmọ lẹ́yìn o tọmọtọmọ lẹ́yìn ó pọmọ yìí ni o olùkọ́ òun dẹ̀ ti kú o ó ní jẹrin lòun ti jẹun ká ìjẹrin bí àwọn tàbí lọ́wọ́ bá yẹ kí sọ̀rọ̀ ìyá yìí ẹ sọ̀rọ̀ ẹ sàánú wọ́ ọ̀rọ̀ tí ó bá sọ bí mo ló ti lè sọ. àwọn bàbá sọ tọ́wọ́ sọ ìgbà òye sí àwọn yóò máa sọ̀rọ̀ pé láti jẹrin ló ti jẹun gbẹ̀yìn ó fẹ́ wá gbà mí bí ọwọ́ látàmúlò ó láti jẹrin ló ti jẹun gbẹ̀yìn láti jẹrin ló ti jẹun gbẹ̀yìn ó fẹ́ wá gbà mí ọjà bí ọwọ́ tà látàmúlò oko ló ṣubú lulẹ̀ àtọmọ mẹ́ta ọmọ tó mú yàn láyà ẹ̀rẹ̀ ó nìyẹn kò jẹ́ nǹkan kan ó péǹtì ó làwọn èèyàn ló fi rẹ́síkì ẹ̀mí ọjà náà dáwọ́ jọ fún un ní ọ̀tà ló wá bá mi látàmúlò láti jẹrin ló ti jẹun gbẹ̀yìn nínú ọjà àbá ìṣó olóògbò ló ṣubú sí iná dáwọ́ jọ fún tẹ̀wọ́ àwọn ọmọ rẹ̀ ní kókó ní kọ́kọ́rọ́ àfin tó gbé fún tó mú àti mílíkì ọmọ rẹ̀ ní mú kókó lọ́wọ́ ìkógbéga ọmọ wúwà ẹni tó ṣubú lẹ̀ tó yọ lẹ́yìn rẹ̀ àwọn ọmọ ẹ̀ náà ní ọmọ tó ní àwọn bí ọ̀rọ̀ bí agbọ́ lẹ́ti jẹ́ kẹ́ẹ̀ àti jẹ́ lẹ́ti jẹ́ kẹ́ẹ̀ sọ sókè ká sọ mọ́sùkú agbọ́ lẹ́ti jẹ́ kẹ́ẹ̀ ọmọ ìyá ṣubú láti jẹ́ wọ́n ti jẹ́ kẹ́ẹ̀ wọ́n náà kọ̀ gbọ́dọ̀ náà ti jẹ́ kẹ́ẹ̀ ẹ̀jọ̀ jẹ́ náà láti jẹ́ náà ni. máa sọ̀rọ̀ tó lẹ́nu ẹ̀ kọ́ lẹ́nu ẹ̀ ti kú àwọn mẹ́ta tó ẹ̀yìn mẹ́ta náà ni àbí ọmọ ní mu kókó yìí o ṣe ẹ̀ mú un dára ó ní ìmọ̀ ọ̀dọ́ rẹ̀ ó ṣubú wájú ọ̀dọ̀ wa ni ó ṣubú wájú ọ̀dọ̀ wa ni. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.